babaláwo nínú ilé mo yìnbọn rú, Ọ̀rúnmìlà mo yìnbọn yè, ẹ̀yin bàbá mi mo yìnbọn ṣiṣẹ́ o. Ẹ má fọ bàràmànì kò sì kó mi níyè tèmi, Olódùmarè mo fi bẹ̀ yín. Ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́ ìpèdè tó sọ pé eré bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ, ǹjẹ́ ẹ ti gbọ́ rí? Mo ti sọ ṣáájú àkókò yìí pé Yorùbá kì í sọ̀rọ̀ tí ò nítumọ̀. Bí Yorùbá bá sọ̀rọ̀, wọn a máa fa kò mú òkun rẹ̀ yọ. Ọ̀rọ̀ nípa ẹdun àti àáyá ó wọ́pọ̀ nínú ẹsẹ̀ Ifá. Yorùbá rí àáyá bí ẹranko kan tó sì èrè púpọ̀. Ìtàn eré bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ ó dá lórí àáyá àti ẹdun. Àwọn méjèèjì ló lọ sí oko olóko láti lọ jí àgbàdo. Olóko náà sì ká wọn mọ́bẹ̀, ṣùgbọ́n kí ọwọ́ olóko kó tó tẹ̀ wọ́n, àáyá ti fò mọ́ igi ó sì sá lọ ní tirẹ̀. Ṣùgbọ́n ẹdun ní tirẹ̀ tí kò lè sáré bí eré bá di eré orí ilẹ̀, òun ni ọwọ́ olóko tẹ̀. Ẹsẹ̀ Ifá kan ó tilẹ̀ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ó ní aré ló bẹ́dùn nílẹ̀, ẹdun ò mọ̀ sá. Adíá fún ẹdun, ẹdun tí ń ṣe ọmọ ìyá àáyá. Àáyá fò fẹ̀rẹ̀, ó gorí igi ìgbá. Ẹdun ta fẹ̀rẹ̀, ó gorí igi. Ní ìgbà tí ìwáṣẹ̀, ilẹ̀ẹ́lẹ̀ ni àáyá ló máa ń rìn, òun pẹ̀lú ẹdun ọmọ ìyá rẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kan, ẹdun àti àáyá wọ́n lọ jalè, wọ́n lọ jí àgbàdo ya lóko olóko. Àáyá ló kọ́kọ́ rí olóko, ló bá fò fẹ̀rẹ̀, ó gorí igi ìgbá. Ìgbà tí ẹdun yóò fi fò ní tirẹ̀, olóko ti dé, olóko sì mú ẹdun. Olóko wá di ẹdun, ó dì í lókùn. Ìgbà tí olóko tó mú ẹdun dé ilé dì, wọ́n wá rí i pé ọmọ Ọ̀ṣun ni. Wọ́n wá sọ fún olóko pé ẹni tó mú wá yìí àwọn ò gbọdọ̀ pa á nítorí pé ọmọ Ọ̀ṣun ni. Wọ́n ní kí ẹdun, wọ́n ní kó jẹ́wọ́. Ẹdun bá jẹ́wọ́, ó ní lóòótọ́ ni òun ya àgbàdo, ó ní ṣùgbọ́n lójú olóko ni òun ṣe yá. Wọ́n bá bi ẹdun pé kí ni yóò san fún olóko. Ẹdun wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè. Ó ní ẹdun yá àgbàdo hà, ẹdun yá àgbàdo hà. Ni àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n bá sọ pé tí ẹdun ti tán níbẹ̀ hùn. Wọ́n ní àáyá torí olóko tó sá ni kí wọ́n lọ fi ìyà jẹ. Wọ́n ní ọmọ ìyá kan náà ni ẹdun àti àáyá, ṣùgbọ́n wọn ò fi àwọ̀ jọ ara wọn ni. Ẹdun bọ́ nínú ẹjọ́, ọ̀ràn sì kan àáyá. Àwọn Ògbóni wọ́n wá níta ni yóò tán ọ̀ràn ara wọn. Wọ́n ní ìwọ ẹdun nígbà tó mọ ìwà àáyá, èé ṣe tẹ́ òjò fò fẹ̀rẹ̀, èmi ló wá ń sáré ṣe. Kí ló ṣe tó fi fò mọ́gi tí olóko fi wá mú ọ? Ẹdun ní ọmọdé ní yára bí àṣá, àgbà abikùn dẹ̀ẹ̀rẹ̀ bí àpò. Aré bẹ́dùn nílẹ̀, ẹdun ò mọ̀ sá. Aré orí igi òun ló yẹ ẹdun. Àáyá wá ń fò sókè, ẹdun ń bẹ́. Àáyá ń fò sókè, ẹdun ń bẹ́. Àáyá fò mọ́gi lọ́rùn, ẹdun sí, ẹdun lọ. Ṣé ẹ̀yin náà ti rí i pé ìran Yorùbá wọn ò ní sọ̀rọ̀ tí ò nítumọ̀ láéláé? Bí Yorùbá bá sọ̀rọ̀ kan tí ò nítumọ̀ létí yín, kókó inú ọ̀rọ̀ ọ̀hún ó ní láti jẹ́ pé òun ló farasin o. Eré bẹ́dùn nílẹ̀, ẹdun ò mọ̀ sá. Eré ló bẹ́dùn nílẹ̀ ló dọ̀lẹ. Ibi tí ìpèdè náà ti jáde nu. Wọ́n ní ọpẹ́ olóore àdánidátán. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ alàgbà Olú Aríwàjoyè. Bí ayé bá ń jẹ́ ayé, tí Olódùmarè ń bẹ, tí àwọn tí Olódùmarè kólé ayé lé lọ́wọ́ náà ń bẹ, ẹ ò ní wówó tì nígbà kankan o. Ẹnìkan kì í rójú bíbù lára omi. Ìpele òun laṣọ áyán, ìpele náà laṣọ àlùbọ́sà. Àmọ̀kún nìkan mọ́lé, àlàkún òun lọ̀nà èèrà. Ẹ ó mọ ní àníkún, ire gbogbo ni o. Igbónugún láwọ àtẹ́ká, àkàlà láwọ àtẹ́gbà. Ọlá tò gẹ́gẹ́ yóò tó ti yín síre o. Igi gbogbo ní ṣàánú àfòmọ́. Ẹ̀gbà kò ní gbari ọwọ́ yín dànù. Àtẹ̀pẹ́ láwo lẹ̀ẹ́lẹ̀, ẹ̀mí gígùn òun ní sànyà. Ẹ ó pẹ́ lórí ilẹ̀ yìí kárin kése láṣẹ Olódùmarè nínú ire gbogbo àti àlàáfíà. Ayé ò ní fọmọ pa yín lẹ́kùn, ẹ ò ní fàìsàn lògbà. Ẹ ní mùkẹ́mùkẹ́ bá wọn jíjó ìyà, ọmọ aráyé wọn ò ní fẹ́ gbá fún yín lóúnjẹ o. Mo mọ rírì ohun tẹ́ ẹ ṣe o. Ẹ ṣeun, mo dúpẹ́. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń jó láwùyé. Ẹ má gbàgbé o láti bá mi subscribe sí YouTube channel mi. Ìpàdé wa bí adùn bí oyin. Ó dìgbà kan náà.